ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lẹ́nìí kó máa roll. Thank you for joining me. If this is your first time tẹ́ ẹ̀ ń rí mi, èmi máa ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó. Ṣé mo pé àlè sọ̀rọ̀ ọkọ àtìyàwó ká má sọ̀rọ̀ bálòpọ̀? Ọkọ àtìyàwó special. Lórí ti tèmi nǹkan tí mo fẹ́ sọ, tí mo fẹ́ discuss lẹ́nìí ó ní pé as obìnrin o fẹ́ ṣe, mo ti ṣe program yìí rí but somebody said I should do it again. O fẹ́ ṣe ọkọ rẹ̀ sì ń sùn, kí ló fẹ́ ṣe? O fẹ́ ṣe like seriously o ti gbé jáde o ti dà ẹ̀wọ̀n kó mọ́ sọ fún yín pé ní north àbátàwá north àìfi kí n tà ń pè ní káyámátà àìfi ṣeré. Mo ti sọ fún yín pé káyámátà dídùn ló bá dé, libido ló bá dé. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ má jẹ́ kí wọ́n ta irọ́ fún yín, dídùn báyìí ló bá dé. So o sì ti gbé sára nǹkan tó mọ́ fàtà àwọn míì fi mọ́ sunkún nù. Wọ́n bá ti gbé káyámátà sára ọkọ ti sùn lọ ẹkún ló kù. Ìwọ tó lo káyámátà make sure pé o ti mọ̀ pọ́kọ rẹ̀ ò ní sùn o. Mo ní calculation, everything is about calculation, everything is calculation. Ìwọ tó fẹ́ lo káyámátà already o ti gbé o ti wà nílẹ̀ ṣó yẹ o ti wà nínú ilé rẹ̀ yes because oríṣiríṣi káyámátà ló wà. Ó ní èyí tààfin ó ní èyí tá à ń ró aṣọ ṣó yẹ yín, ó ní èyí tá fi ń jadìẹ, ó lè tá fi ń jẹran, ó lè tá fi ń jẹ rice, ó lè tá fi ń ṣe so many things. Ó ní èyí tá à ń tọ́ sojú, lè tá yes gbogbo ẹ̀ kí ọkùnrin fi fà mọ́yàn náà ni. Ó dẹ̀ ní èyí tá à sáré dàjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ọkùnrin ti ń sáré dà kan jẹ, àwọn obìnrin náà mọ́ sáré dà kan jẹ, ọkọ̀ sáré dàjẹ́. Okay, ọkọ̀ lọ sí sílé kò tètè wọlé, owó obìnrin ó ti lọ sáré jà, èyí tó mọ́ tètè sájẹ yẹn, tó mọ́ ń dàjẹ́ yẹn within 10 minutes ó ti máa bẹ̀rẹ̀ sẹ́, within 10 minutes ó ti máa bẹ̀rẹ̀ sẹ́, ìwọ sì ló ti dàjẹ́. Ó mọ̀ bóyá ọkọ rẹ̀ wá fẹ́ sùn, ó mọ̀ bóyá ọkọ rẹ̀ gan ti lọ báyà lè ló ti lọ sí nǹkan. So yẹ ọkọ wá dé oúnjẹ tó sùn ìwọ sì ló sáré dà nǹkan jẹ. Ẹ mọ̀ wò ná kẹ́ tó mọ̀ dàjẹ́, ẹ mọ̀ wò ná kẹ́ tó mọ̀ dàjẹ́. Mo believe you understand kẹ́ tó mọ̀ sọ. Ọkọ ti wá sùn lọ so yẹ. So kí n tó continue this particular ọ̀rọ̀ ọmọ pé yín ẹ like ọ̀rọ̀ náà ẹ ní sùúrù. Mo ní kíní kan tí mo fẹ́ ṣe kí n tó continue ibi yẹn ẹ bá mi pen dẹ̀ síbẹ̀ yẹn. èèyàn fẹ́ lóyún, it takes many things to tango tí èèyàn bá fẹ́ lóyún. So yẹ yín ọkọ lọ ṣe àtọ̀ analysis, wọ́n consider nǹkan tá à ń pè ní kí ni shape àtọ̀ nínú microscope, wọ́n consider iye rẹ̀ báwo ló ṣe pọ̀ sí, wọ́n sì mọ̀ a sì mọ̀ consider color tó yẹ kó mo ti sọ tẹ́lẹ̀, a sì mọ̀ consider ìrìn àjò báwo ló ṣe ń rìn sí because tí àtọ̀ bá sluggish ó lè mọ́ tètè lọ ìtì ẹyin kò ní doyún o. Iye tó yẹ kó jẹ́ tó bá déye kan kò ní doyún. Báwo ló ṣe ń move sí, mélòó ló ti kú, mélòó ló ní abnormal shape. Ó ní àtọ̀ yẹ kó according to microscope ó yẹ kí àtọ̀ kó ní oval shape, orí ẹ̀ ó yẹ kó ní oval, kó wá ní tail, kó wá ní àárín yẹn kó wá gùn, àárín yẹn ò kí ń bend ó mọ́ straight ni. Tí ó kò bá ti rí bẹ́ẹ̀ yìí oyún ò lè easy láti ṣẹlẹ̀. Tẹ́ bá ti lọ ṣe analysis àtọ̀ yín ẹ̀yin náà lè rí ìdẹ̀ fúnra yín. According to WHO ó ní recommended pé báyìí ni ó yẹ kí àtọ̀ analysis ṣe jẹ́ tó jẹ́ pé ẹ̀ ní jẹ́ kéèyàn kankan bà yín nínú jẹ́. So having said that ẹ̀yin èèyàn tí ẹ wá fall sí wọ́n ní àtọ̀ rẹ ó lò, ó ní abà tá à ń lò ṣóyè yín like seriously ìwọ tí ó need like 1000 mg of vitamin C láti improve àtọ̀ rẹ àti àwọn one or two things again. Ibo ló ti wá lè rí irú sufficient kíní báyìí ó nìkan tá à ń pè ní zogele, tá à ń pè ní moringa, tá à ń pè ní kíni moringa leaf. Moringa leaf yẹn a lè turn ẹ̀ sí powder ó easy tó bá ti lè já moringa leaf yẹn. And the good thing is that you can plant it. Ìwọ tó bá ní small land o lè plant ẹ̀ níwájú ilé rẹ̀ ó dẹ̀ máa grow, ó máa grow dáadáa, ó máa ń grow dáadáa. wàá dẹ̀ já ẹ bá já inú ilé ni wàá ti sá, ẹ gbọ́dọ̀ sá sí
ìta tẹ́ bá sa síta ó máa lose vitamin C ara rẹ̀ tá fẹ́ lò ó dẹ̀ ní lot of nutrients so kíní zogele yìí moringa yìí ó lè máa fi mu ògì ẹ lè lo milk but ẹ mọ́ lo milk tó ní fat ẹ lo milk tó low in fat tó ní fat at all ẹ lè lo milk tó ní fat at all ẹ dẹ̀ máa mú mi in no time o ní láti máa mú kíní zogele back to back at least ní àárọ̀ ní alẹ́ láti rí recommended 1000 grams mg vitamin C láti inú zogele yìí. Zogele is as useful, every part of it ó wà useful. The seeds ó wà useful, the leaf ó wà useful, the stem ó wà useful, ara igi ẹ̀ ní bẹ́ẹ̀kẹ́ ó wà useful. Nítorí pé kí ni ẹ rí àwọn ẹran jẹ àwọn ẹran wọn ní ability láti select important leaf from the bad leaf. Ẹ̀yin ẹ kó leaf jọ, ẹ kó àwọn oríṣiríṣi variety of leaf jọ, ẹ kó bí flower náà ẹ kó sí, ẹ rí pa àwọn ẹran yẹn wọ́n select èyí tó dáa, wọ́n fi zogele ṣeré. No matter how wọ́n mọ̀ jẹ zogele like much, nothing will happen. So wọ́n dẹ̀ fún àwọn ẹran sábíàmọ̀, wọ́n bá ti sábíàmọ̀ nísìnyí àwọn ọmọ máa rìn, ọmọ ẹran rìn nísìnyí. Bó ti ìyá bó ti abo bó ti akọ ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Nǹkan tí mo mú sójú ìgbọ́ yín ni pé ẹ fẹ́ step up àtọ́yín ẹ sì wà níbi táwa wà ẹ̀yin wà fà ẹ wá zogele ẹ máa mix ẹ̀ mọ́gì ó máa fún yín ní recommended dose vitamin C tẹ́ ẹ need nínú kí àtọ̀. Meanwhile kò kí ń ṣe vitamin C nìkan, a ní vitamin A ó ẹ need ẹ̀, vitamin D ẹ need zinc àti iron láti make àtọ̀ yín láti wà more quality. Ẹ mọ́ gbàgbé pé hormone àti gbogbo àwọn enzymes components ló ń darapọ̀ mọ́ prostate gland tí wọ́n produce àtọ̀. So kíní yóò jẹ sínú ara yín ó wà lọ function níbi prostate yín láti produce more quality àtọ̀. Kò bá jẹ́ àlàyé ẹ̀yin tèmi ọ̀rọ̀ pọ̀, so ọ̀rọ̀ tí mo ń bá lọ tẹ́lẹ̀ kó tó di pé mo dive into this particular one ó ní ọkọ rẹ̀ ń sùn ó fẹ́ ṣe irú yẹn wọ́n sọ fẹ́yàn o wọ́n sọ fún labour wọ́n sọ fún ọ̀lẹ́pà nísìnyí o ara mi dẹ̀ ti wà ń bẹ̀ mo dẹ̀ ti gbé káyà mátà o pọ́ǹchì sára o ọkọ mi dẹ̀ ti sùn náà wọ́n sọ bẹ́ẹ̀ tó bá ti fẹ́ tẹ́ ṣó yẹ nǹkan tí wàá ṣe ọ̀rọ̀ yìí pọ̀ ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí pọ̀ ó pọ̀. Kí ni wàá ṣe like seriously ọkọ mi ń sùn èmi odidi on point èmi lé káyà mátà fúnra ara rẹ̀ lójókòó tẹ́ ẹ wò yìí wọn ò ní sùn ni wọn á sùn torí gbogbo fẹ́ lọ wọn á sùn wọn ò ní sùn sùn láìla ó dàbí pé ẹ mọ báwọn káyà mátà yìí ṣe ń ṣiṣẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ọkọ wa sùn wọlé ó ní energy because èmi ò fún ní energy èmi odidi doctor ọkọ àtìyàwó no seriously okay like a novice kí mo fara mi ṣe on point kí mo fara mi ṣe àpèjúwe tó bá yẹ pé èmi ni ọkọ ò lè sùn tèmi ti wà like seriously ọkọ wà sùn ọkọ ò ní sùn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ ẹ̀rọ novice ó dẹ̀ ti lọ lo 1 or 2 things ara ẹ̀ wà high ọkọ ti jẹun tán ọmọ ń jẹun tán sì sọ ìwọ náà ó dìde mo ti sọ̀rọ̀ yìí rí ó dìde ni ó lọ bá wọn bí tí wọ́n wà tó bá yẹ pé sitting room táwọn ọmọ máa ṣeré ni ó dragi wọn tó yẹ ó dragi wọn wọnú yàrá àti inú sitting room dénú yàrá yẹn wà á tún mọ fọwọ́ fún kíní tó ní jẹ́ kí wọ́n rọrùn sùn yẹn kíní kan wà tó ní jẹ́ kí wọ́n rọrùn sùn ó mọ fọwọ́ fún bí bọ́ọ̀lù yẹn wàlẹ́ àwọn àsùn you understand mọ́ fún ní fún pé mọ́ fọ́ kàn ní fún pé òfin ṣeré o ẹ̀yin èèyàn mi ẹ dákun àwọn obìnrin ni mò ń tìjọ ẹ̀yin ọkùnrin mo believe pé ẹ̀ sí lórí platform báyìí ó tẹ́ni tẹ́ tó jàjẹ́ ṣíw ó
ọrùn ó sá lọ díẹ̀ ọrùn yẹn máa sá lọ díẹ̀ òní fọ́ pa nípa pé mò ń bá a ṣeré tó fi mọ ọrùn tó tún mọ sùn mọ́ ó tẹ́ ní tẹ́ tó fi fún ní àláàtì lórí ẹ̀ tó fún ní sharp pain chara ó fún ní sharp pain chara ó dùn mọ́ ó tún dùn wọ́n jí lẹ́nu kí ló dé ṣe ń sùn náà dáàdì wa na my dear my sweetie my honey aba so I'm sure you know the rest ni pé wàá wá bẹ̀rẹ̀ ni ìwọ náà tó mọ̀ pé ó fẹ́ ṣe ìwọ náà ni mo mọ̀ pé ó ṣe gbogbo iṣẹ́ yòókù ìwọ ni wàá ṣiṣẹ́ most of iṣẹ́ tó wà lórí ẹ̀ ìwọ ni wàá ṣe mo believe pé mo ti handle topic yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ni wàá ṣe wàá fọwọ́ gbá lórí wàá fọwọ́ mú lórí wàá fọwọ́ tínkù àyà ọkọ rẹ wàá fọwọ́ gbé ìyókù tó wà mọ̀ sígbà tó bá ti jí mọ̀ tẹ̀lé oní sharpen mọ́ oní dúndùn mọ́ wọn fọwọ́ra ọwọ́ yìí ò gbọ́dọ̀ gbẹ gbogbo ẹ̀ ló lò papọ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ ló lò àtọwọ́ àti you understand ọkọ àtìyàwó ni mò ń kọ́ o ọkọ àtìyàwó ni o ọkọ àtìyàwó ni ẹ̀yin èèyàn o tó ọkọ àtìyàwó torí pé kí ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn pè wọ́n ní on point adúpẹ́ marriage wa ti ń dùn alhamdulillah ẹ̀yin èèyàn hypocrite wọ́n ní àwọn married people wọ́n nínú àwọn tí ń dùn marriage ti ń dùn wọ́n ní marriage ti ń dùn aláàjì tó gbé wọn jáde aláàjì tí ń gbé wọn jáde alhamdulillahi rabbil alamin ẹ̀yin tèmi èèyàn kan sọ fún mi pé jihad ni kì í ṣe jihad ìjà o jihad pé ọkọ àtìyàwó tó láàsì ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín enough of divorce ta ló sọ fún yín pé àwọn mùsùlùmí ẹ gbádùn ta ló sọ fún yín pé mùsùlùmí ẹ gbádùn ọkọ ta ló sọ bẹ́ẹ̀ fún yín nínú súrà wọn tí bá yín sọ mùsùlùmí ló yẹ kó gbádùn ọkọ rẹ̀ jù mùsùlùmí ló yẹ kí ìyàwó rẹ̀ gbádùn rẹ̀ jù ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé kẹ́ ẹ mọ abẹ́ mọ́kọ yín ta ló ní kẹ́ ẹ mọ abẹ́ àti abẹ́ tó fẹ́ pọkọ ẹ̀yin mọ̀ pé tí ọkọ bá wóbìnrin súnmọ́ ní máa ní prostate problem prostate wọn máa ní because àmọ́ pé tí wọ́n bá ti ń dàgbà prostate máa ń hẹ̀ large bẹ́ẹ̀ láti reduce it to the normal size ó ní láti máa ṣe ìbálòpọ̀ mind you ìbálòpọ̀ pẹ̀lú right partner ni o ìwọ tó bá ń ṣe ìbálòpọ̀ káàkiri ó máa ní infection kan tó jẹ́ pé ó máa tún affect prostate yẹ ṣé ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run wọ̀ntúnwọ̀nsì ni ṣé yẹn this is on point a tún máa sọ ẹyin wíìkì yìí tó dùn la máa sọ this is on point by 2 using my words for this bye for now.